بتاج الدين يا حياة الأنزوي. gbogbo ẹ̀yin jàǹkàjàǹkà ẹ̀rí tá a fà ń pè é jáde ẹ̀ sì ń mówó wá ẹ̀ ń mówó wá ọlá bàbá wa àgbà olókùn mímà àtọ́lá gbogbo àwọn àlùfáà wọ̀nyí ẹ̀ ní ṣàìrówó náà mọ́. كذلك تاج العارفين المزملين. gbogbo ẹ̀yin ìyá wa obìnrin ẹ fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ lóun ó tu ọ̀rọ̀ yín ọba yín tó bẹ́ẹ̀. آمين. níbi tí ẹ ti fẹ́ kọ́ lóun ó gbé ọ̀rọ̀ yín kà ní ọba yín gbé kà. آمين. wala la ilaha illallah. آمين. ọ̀rọ̀ wa ò ní pọ̀ lọ́dọ̀ àwọn tó gbé wa. أكرمكم الله. dèédé ìgbà tá a wà yìí ààwẹ̀ ti ń sọ fún yẹn pé èmi lọkọ yín. ní dèédé àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ bá lè yọ yóò fún ànábì ní ti bẹ́ẹ̀ bá múra ó lè dìjà. ẹ̀rù bọ́ ànábì. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ bá wílé ẹ̀ka máa bẹ̀rẹ̀ ti dáhùn dáadáa bẹ́ẹ̀ bá olúwa rẹ̀ kọ́ máa bàjọ́ bá tún wí ni kì í ṣe kó máa wí léra wọn kò sún àlè mú mi kò sí pé fún mi ló bí jẹ Ramadan Ramadan o. àwọn kan bàbá wa àwọn olókùnrin náà àwọn kan sunkún ní ìsìn pé Ramadan yìí ń lọ inú àwọn kan sì ń sọ pé ó di mélòó lónìí náà ìyàwó ti lẹ́yìn lẹ́yìn yóò ní méjì lógún níta lọ náà nù. níbo ṣe gbójú táwọn ọmọ ẹni fi ń wò kọ́ làwọn fi ń wò. oṣù Ramadana oṣù kani tí ò lẹ́gbẹ́ oṣù tó ọmọ àwòyàwó rẹ oṣù nílì ṣe kankan bọ́ọ̀ máa wọ náà yá nàmọ̀ ló mọ̀ ọmọ àwọn kẹ́ ẹ báyìí òun náà máa wọ̀ ọ́ lẹ́yìn kẹ́ ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ ara yín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. salamu aleykum salamu aleykum kí ló fà Ramadana ẹ̀yẹ́ máa wà kọ́lé ní bẹ̀rẹ̀ Ramadana tí wọ́n bá jí ọ tó ọ̀gá jí tó ń dààmú rẹ̀ wọ́n ti wá gbójú ẹ̀rẹ́ kalẹ̀ báyìí ó sùn lọ àwọn náà wọ́n ti jẹun tó wọ́n sùn ọ̀kọ́kọ́ ń jí báyìí láago méje tó bá yàgbé báyìí oúnjẹ ìlú ọ̀kọ̀ọ̀kan máa wò báyìí pé sì wá jí mi wọ́n máa bá wọn jí àwọn jẹ̀ ní bẹ́ẹ̀ ń jẹun ni ọ̀dà wọn wá jí yín mọ̀ oúnjẹ ìlú ọ̀kọ̀ọ̀kan máa wò níbi ọlọ́run ó fún Ramadana lọ́la pọ̀ Ramadana òun là ń gbà lọ yìí ẹ̀yin Ọ̀yọ́ táàjọ wà níyìn mọ̀ pé ọlọ́run mọ̀ sí lè dìde láti Ramadana dágbà. Amina. torí pé ọlọ́run ò fọjú ọkú rẹ̀ nìkan kò fọjú ọkú rẹ̀ nìkan déètì wo láàbù kò sọ fẹ́ nìkan. ليت شعري إنني لست أدري. bàbá wa àgbà olókùn mímọ kí ó dáa kílẹ̀ lọ yìí la afẹ́ máa tọ̀ lọ́sàn-án yìí. ليت شعري إنني لست أدري. أي يوم يكون آخر أمري. bàbá wa àgbà olókùn mímọ onílé ìdájí rírí ọlọ́mọ ṣe o orin mi tí mo fẹ́ kọ yìí ọmọ ṣe. إنني لست أدري. ó ní tó jí ó ṣe ní fẹ́mi ga tí mo fẹ́ kọ́ èmi náà mà. أي يوم يكون آخر أمري. أي يوم وبأي البلاد يغفر قبري. bàbá wa gbọ́ ọlọ́kùnrin wa ọlọ́wọ́ ṣe. إنني لست أدري. gbogbo àwọn ẹ̀ka àbọ̀ àwọn tí máa ń di ẹja máa kí wọn máa pa fojú di àwọn ẹ̀dá mi. àfa àwọn aláwìyé. àti ọlá bàbá lámìlẹ́gùn.
ليت شعري إنني لست أدري أي يوم يكون آخر عمري وبأي البلاد يخبد روحي وبأي البلاد يحفر قبري. Èwo ni ọjọ́ tí wọ́n lò tí ẹ̀ nílò mí mọ́. Ọ̀la ni Jímọ̀. Àwọn kan bẹ Jímọ̀ èyí tó kí lọ wọn náà ní the last Jímọ̀ tí ó kì í tọ́lá yìí kò ní kì. ليت شعري إنني لست أدري أي يوم يكون آخر عمري. Ọlọ́run kọ́ wọlé àwọn bàbá àgbà olókùn mímọ́ àfáàgbà tá a wà lọ́dọ̀ wọn tí mo jòkó tì. Ìtọ́lọ̀ wọn ò wí táwọn àfá ò wí ọlọ́mọdé ọ̀tẹ̀nu wa jáde. Amina. Bẹ́ẹ̀ bá ń wo Facebook nísìnyí, àwọn àfá àkúbẹ̀ lọ gbá àfá jákújákú, àfá àwọn àfá ẹlẹ́kẹ̀ẹ́ ebú, àfá tí ò rí gangan tó bá ti ké fáátì àtúntò tó báyìí yóò sì náwó gbogbo ẹjọ́ bá bù yóò sì bù tán lẹ́yìn ìgbà tó ké fáátì àtúntò tán. Èwo mi ò sì bọ́ bẹ́ẹ̀ ìdẹ́fì màgbẹ́nu yàrá ìyá rẹ̀ lọ́wọ́ àkọ́tìnì ìdẹ́fì màgbẹ́nu yàrá ìyá rẹ̀ lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́ba akẹ́ àwọn bàbá wa àfáà tó ti lọ lápọ̀lọ́ àwọn bàbá wa ta mímọ̀ lọ́dọ̀ wọn ọlọ́ba akẹ́ wọn. Èsì ọ̀rọ̀ fún àfáà tó sọ pé ìyá mọ́ni àrọ́dà. Àwọn àmọ́ bí à ń lọ ẹ ti wá sọ Facebook ní pé jẹ́ àwòrán àwọn àfáà díẹ̀. Wọ́n wá sọ Facebook ní jẹ́ àwòrán àwọn àfáà díẹ̀ jẹ́ àwẹ̀ sí àwọn àfáà díẹ̀. Àwọn àfáà sì lẹ́sìn akẹ́ran mérò ni lẹ́sìn àmọ́ akẹ́ran mérò. Èyí bàbá wa gbọ́ olókùn mímọ́ ni níjọ wọn ti ń bá ayé bọ̀ yìí wọ́n jogún ọkọ̀ yìí lọ́dọ̀ àwọn tó bí wọn àwọn náà wá ń lò ó bọ̀ àwọn ọmọ tí wọ́n náà tí wọ́n á jogún ẹ̀ báyìí báwọn ọmọ tiẹ̀ náà tí wọ́n ti jogún tiẹ̀ dé wọ́n jogún tèmi náà èyí ṣe àbùkù ọ̀kan jọ́tà bàbá yìí ti ń lò ó bọ̀ ọmọ rẹ lókùn tá a tọrọ a sì mọ ọmọ lọ́dọ̀ àáfàá rẹ nǹkan méjì tó kùnú ẹ tọrọ ọmọ rẹ ẹ wà á mọ ọmọ lọ́dọ̀ àáfàá rẹ kó lè bá a kọ ní kéwù rẹ alájà àgbò bu ẹnìkan rí Sheikh Buhari bu wà níyẹ Ọlọ́run bàbá ò bu ẹnìkan rí pé eré ọ̀dà àwa lẹ̀kùn làwọn lọ́dọ̀ làjẹ́ àgbà arílẹ̀ àṣíríta àwa tí wọ́n kù náà ní kó sì fún wa ó tẹ èmi tẹ máa ń wà tí wọ́n kú ni bàbá alájàgbò ní bùyàn pé ètò ẹ̀já mo tẹ fẹ́ mo fẹ́ tẹ́ wọn sùúrù lónìí aago mélòó ní adé tẹ̀sí rí èmi ní ìjà náà sí aago mélòó ní adé tẹ̀sí rí tábìlì wọn ní aago mẹ́rin àbọ̀ wọn náà wà ní kápẹ́ sí àwọn ènìyàn ó rí èmi ò ní wá ìyẹn wọn tó bẹ̀ pàdé mi tó rí gbogbo kálukú ti pé tán àrẹ́jẹ̀ gbàgbọ́ ti jókòó yéésù máa bọ̀ wá ní tí ìrètí ni pé kó mo tiẹ̀ kú mi. Lẹ́bàá wa ní ha bá torí ọlọ́ gbogbo tí wọ́n yọ ha bá torí ọlọ́ tá a ní kẹ́ ẹ dín ìlà aago mẹ́rin àbọ̀ àbárí kò sí gàgà tí ó tẹ̀yẹ̀ wá mọ́. Innal kamala. Àfáà mi wọ́n hàn orí kò ní dáa fún ẹni ọba fún bàbá wọn. Innal kamala bi arudina ujubatun. Àwọn ọ̀rọ̀ àwọn àlẹ́jẹ́ àgbà láàrin àwọn àfáà àárí. Innal kamala. Wọ́n máa lọ ọ̀dọ̀ àfáà lọ kéwù ni àfáà ẹ̀dá kan mọ̀ mí ni. Wọ́n mẹ́mi lọ ní wọ́n ti mú wọn náà lọ wọ́n mẹ́mi náà lọ. Àfáà àgbà ní kí wọ́n kọ́ mú bàbá lọ́dọ̀ wọn. Fún ara wọn lọ mọ àlẹ́jẹ́ àgbà. Innal kamala bi arudina. Innal kamala orí kọba rí nùnù kó kú mọ̀ bò. Innal kamala
بأرضنا أعجوبة. irú ìdájọ́ ìpadà ẹ mú wá kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí lè ríru bàbá wa olókùn mímọ̀ mú wá ní iná nù. àtàlájí àgbà àti bàbá wa olókùn mímọ̀ láyìn kan náà ni wọ́n. àrọ́mọ ọmọ kéwà fáàgbà tábìlì àdábìlì àwọn méjèèjì. irú àpọ́nlé bí ẹ bá rí tí bàbá olókùn mímọ̀ bá ń pààyàn lé bára jẹ́ àgbà tí ń pààyàn lé nù. هل في الزمان مشبع بكماله. Makondoro àfikàrí wà bàbá lágbàjì lára rẹ̀. هل في الزمان مشبع بكماله. Tálàrí ká bẹ́ẹ̀ bí jọ bàbá. Tálàrí. الله كمله. Ẹnìkan fún bàbá wà lájí àgbà. Èmi wá gbọ́, mo wá kó gbogbo lásìkò àti gbogbo iṣẹ́ mi tẹ́lẹ̀ ṣe wá sí. Mo wá lè mọ̀ náà rẹ̀. Àwọn náà wá tó gbá. Buhari tún lọ fún lágbájá lẹ́sìn bá. Wọ́n sì jẹ́ ndí, mo sì dé wọn wọlé tán. Wọ́n bá ló ń ṣe wọn. Àbá ni ẹ máa bá wa bọ̀ wá. Mo ti wo kí ní ṣe ti bá débẹ̀ o. Mo sì débẹ̀. Wọ́n ní wọlé. Ta ló ń ṣe? Èmi nìkan ní jẹ́ Kàmọ́rù. Kàmọ́rù tèmi kọ́. Kàmọ́rù bọ̀. Wọ́n ní ní tí ẹ̀ máa tún máa tẹ̀ bọ̀. Wọ́n ní ọ̀dọ̀ ṣe wá sí ọ̀dọ̀ ọ̀gbú lágbájá èmi. Mo darí Èkó ní nǹkan bí aago márùn-ún rọ̀lẹ́ mo sì sùn. Oorun náà mo kí ní sẹ́yìn wọ́n lẹ́nu gbé èmi. Wọ́n ní wọ́n bá ti bá wà náà ní wọ́n bá rí ọlọ́run ọkọ̀ náà mọ́. Mo sì dé wájú wọn. Nígbà mo dé kọ́nà tí wọn ò ní wọn mọ́ èmi sì dá padà wọn ọlọ́run ò ní fi ọ̀nà mọ́. Àbáwá ọlọ́kùnrin mà gbogbo tẹ bá ṣe fún wa ní àdúrà lónìí ọlọ́run ojú ṣe mọ́tí lára wa. Amina. Àwọn àfáàrà tí wọ́n pè wá wọ́n ní way forward Nàìjíríà way forward ẹ̀ ń wá way forward fún Nàìjíríà múlẹ̀ tì í ẹ̀ wo bí a lo Nàìjíríà dé ẹ̀ wá ń béèrè way forward. Nàìjíríà tó sú bàbá Tinubu ó sú bàbá Tinubu bàbá tí mo pé kí lòun lè máa fi tù yín lójú kó Ọlọ́run sásàánù wọn kó wọn rí bí kó ń bẹ bàbá wa wò pé àdúrà kan náà ni wọ́n máa tẹ̀lé àwa wo bí tá a fọkànbalẹ̀ sí lórí ilẹ̀ ẹ̀rẹ̀ báyìí sì kò sí mọ́. ẹ á ń bọ̀ láwọn afọkànbalẹ̀ síbẹ̀ yìí ráìsì ń ti ń dà ẹ̀ ń gbé afọkànbalẹ̀ epo ní tọ́jà ọ̀ya wèrè ní ó ti ya wèrè kábẹ̀ yìí ẹ̀ ń gbé afọkànbalẹ̀ gbogbo nǹkan wọ́n gbogbo ẹ̀ wọ́n èèyàn gan wọ́n jí èèyàn kó wọ́n jí èèyàn gbé ẹ̀ ti ń gbé afọkànbalẹ̀ ẹ̀ máa gbé wálẹ̀ níbo lẹ́wàá gbé. ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ bá jẹ́ mùmínì ẹ̀ dúró ti Ọlọ́run ẹ̀ rí pẹ́lú bàbá ń gbà táwọn ẹ̀ bọ̀ ní. Olókùúta àásá àwọn gbogbo ẹ̀kọ́ lọ. Ìyẹn pè yẹn bí ọgbọ̀n ẹni ká wá ṣe ìfìdárù ẹ wá múra ìṣe olókùúta ẹ lójú wọn náà nìkẹ́ tí máa dà kẹ́ ẹ máa ṣe. Kí bàbá Tinubu tó wá tẹ́rì sí i. Àfikọ́ lòun ṣàánú bàbá Tinubu kọ́ wọlé àyà rẹ̀ kọ́ bá gbé lótì. Wọ́n ti bá yé Nàìjíríà jẹ́ kí bàbá Tinubu tó dé. Bẹ́ẹ̀ bá ń bú Tinubu ẹ̀ gàn ṣẹ́ lọ́rùn ni. Lóòótọ́ o lè lọ́wọ́ bí èyí tí wọ́n ń bá bọ̀ látẹ̀yìn wá. Àmọ́ èyí tóun náà báyìí tó gbé bá tọkọsẹ̀ báyìí àgbákò lọ́kọsẹ̀ bá gbogbo wọn ti jí kó tán èyí tí wọ́n sì rí gbà kọ́mọ Nàìjíríà wá béèrè pé kí ni wọ́n fi ṣe ẹwẹ́ mẹlẹ́fẹ́lẹ́ àbíkán pé 4 trillion naira 4 trillion naira wọ́n mọ̀ fún ọmọ Nàìjíríà ní 5 million ẹnì kọ̀ọ̀kan owó ọ̀sẹ̀kùnlẹ̀ yàlàyàlà kí wọ́n wá pé NEPA pé ẹ̀yin NEPA ẹ̀ wá kí ni ìṣe náà gan-an kí lè fẹ́ rà 4 trillion ní ẹ wá yan mínísítà bíi mélòó kankan tẹ̀lé wọn irọ́ wọn gbà náà àmọ́ bí wọ́n kò sí. èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn EFCC ọmọ Nàìjíríà ọmọ
owó àbáṣà tí wọ́n ń gbà láti jọ yìí wọ́n ń gbà Switzerland wọ́n ń gbà gbogbo ẹ̀ wọ́n sì ń bá wọn olè tòsí bíi Dangote gbogbo èyí tẹ́ ti gbà ẹja bí wọ́n. ìjọ ọlọ́run fẹ́ dá tọ́ fẹ́ dà lẹ́jẹ̀ ẹ̀dámọ̀. wà á yí kọ́ ìjà ìlú fìlà àrùndì.